gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wá tẹ́ mọ̀ ṣe wáyé pé tí nǹkan bá ti ń lọ káàkiri kàkàkiri àfikáwa náà sọ sí torí àwọn olólùfẹ́ wa tó ń wò wá káàkiri orílẹ̀-èdè àgbáńlá ayé. Ọ̀rẹ́ ọba lórúkọ mi o, ẹ káàbọ̀ sí ìkànnì yìí Ọ̀rẹ́ ọba 247. Kí ni tó ń ṣẹlẹ̀ lásìkò yìí? Ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa tó ń lọ lásìkò yìí lágboolé òǹṣèré sinimá. Ìjà pẹ́ẹ́pẹ́ẹ̀pẹ́ kéékèèké kan ó tún ti fẹ́ máa bẹ́ sílẹ̀, ó ti ń rú èéfín wúrú báyìí, ibi tó máa doríkọ, ibi tó máa forí sọlá àti ilé sọ. Ṣé kódù ọ̀là bá pè ní àbí èèyàn kan sọ n tó ń bẹnú ẹ̀ láàrin ParíOlódó àti Mr Latin. Mr Latin ò tí ì fèsì o, ó tẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ yẹn Mr Latin ti sọ ti pẹ́, ṣùgbọ́n ẹ jẹ́ á sọ sí i torí pé ibi tí bẹ̀rẹ̀ náà rèé, bó ṣe ń bẹ̀rẹ̀ náà rèé o, kó tó di pé àwọn èèyàn kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní gbà á bí ẹni gbàgbọ́ ọtí. Ọ̀gbẹ́ni Ṣọlá Ọláònípẹ̀kun tí gbogbo èèyàn mọ̀ sí ParíOlódó, ó ráàánú gbà láìpẹ́ yìí látọ̀dọ̀ alàgbà Gabriel, Àgbàlá Gabriel, pásítọ̀ tó ń ṣe gudugudu méje àti yàyà mẹ́fà lórí ẹ̀rọ ayélujára lásìkò yìí, eléyìí tó jẹ́ pé àwọn arúgbó tó kù díẹ̀ káàtó fún àwọn òṣèré tó jẹ́ pé wọn ò fi bẹ́ẹ̀ rọ́wọ́ họrí, a lọ síbẹ̀, a gbóhùn lẹ́nu wọn, a kàn sí àwọn fáǹsì ẹ̀ káàkiri àgbáńlá ayé, wọ́n á dìde ìrànlọ́wọ́, wọ́n á sọ̀pọ̀tì wọn, wọ́n bá wọn kọ́lé, wọ́n ra mọ́tò fún wọn. ParíOlódó wọ́n ṣẹ̀ṣẹ̀ ra mọ́tò fún ni, mọ́tò over 7 million, ó ti jẹ́ pé wọ́n ní 4-5 ní ẹni tó tà á fún wọn, Toyota Camry ńlá gbẹ̀ngbẹ̀. ParíOlódó wọ́n ti gbé mọ́tò fún báyìí. Ìgbà wo lẹ ti gbọ́ ParíOlódó kẹ́yìn? Ìgbà wo lẹ ti gbọ́ kẹ́yìn? Ọlọ́run ti ṣàánú ẹ̀ báyìí. Àgbàlá Gabriel ẹni Ọlọ́run lò. ParíOlódó ó tún ti di gbajúgbajà padà, ó ti rọ́wọ́ họrí báyìí, kódà wọ́n tún ti ń ṣe lé ẹ̀ báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣẹ́mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì ló jẹ́ pé wọ́n máa kọ́lé lákọ̀ọ́pàtì, wọ́n á tó ilé àtó rírin gidi padà. Ọ̀rọ̀ kan wá ń jà ròyìnròyìn nígboro ayé láàrin pé ParíOlódó àti Mr Latin, kí ni tó ṣẹlẹ̀ gan-an ní pàtó? Àwọn ó yànnàná ẹ̀ fún yín torí pé ẹ̀yin olólùfẹ́ wa ẹ mọ̀ wá, ẹ mọ̀ ṣe wá pé bó bá ṣe ń lọ gan-an làwa máa jẹ́ kẹ́ ẹ gbọ́ sí i, àti pé ẹnu wa nìkan kọ́ la máa fi sọ o. Igun kìíní àti igun kejì, kí ni tó fàjà gan, kí ni tó fẹ́ fa gbọ́n mi sí omi ò tó, kí ni tó fẹ́ dàbí ẹni pé ó fẹ́ máa fa wàhálà díẹ̀ láàrin àwọn àgbà òṣèré méjèèjì. Ọ̀gbẹ́ni Ṣọlá Ọláònípẹ̀kun tí gbogbo àmọ̀ sí ParíOlódó, ìlú ń sọ̀rọ̀ ní nǹkan bíi ànákọ́nà nígbà tí èèyàn kan ń fọ̀rọ̀ wá lẹ́nu wò. Ẹ̀mọ̀ oríṣiríṣi àwọn èèyàn ló bẹ̀rẹ̀ sí ní lọ kí nlé, Sanyẹ̀rì lọ kí nlé, gọ̀lúgọ̀, gbogbo àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pé bàbá ẹ kú oríire o, ẹ kú oríire o, ti mọ́tò tuntun yìí o, ẹ kú oríire o, tilé tí wọ́n bá ń ṣe o, ẹ kú oríire o, pé ẹ tún ti di gbajúgbajà padà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà o. Ó wá sọ̀rọ̀ kan, ParíOlódó sọ̀rọ̀ kan, ó ní òun gbọ́ ọ̀rọ̀ tí Mr Latin tó sọ ní kòpẹ́kòpẹ́ yìí, tó ń sọ pé lágbájá kìí ṣọmọ ẹgbẹ́ TAPAN, tàmẹ̀dù kìí ṣọmọ ẹgbẹ́ TAPAN, pàápàá àwọn òṣèré tí wọ́n bá wà lórí ìdùbúlẹ̀ àìsàn tàbí tí wọn ò fi bẹ́ẹ̀ rọ́wọ́ họrí. So fúndì yẹn pé kìí ṣọmọ ẹgbẹ́ TAPAN o, kò sí ìrànwọ́ kankan tá a lè ṣe fún yín torí ọmọ ẹgbẹ́ nìkan ló lè jàǹfààní. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ tó ń wá sórí rédíò tàbí orí tẹlifíṣàn láti wá bẹ́ pé ẹ ràn mí lọ́wọ́, ẹ béèrè pé ipa wo gangan làwọn gangan kó nínú ẹgbẹ́ yẹn. Ẹlòmíì ìtìjú ò ní jẹ́ kó bá ìrànlọ́wọ́ wá. Very recently artist wa kan wà lọ́sítítù l'Óṣogbo, ó ní iye tá a donate fún láti tọ́jú ẹ̀. Bẹ́ẹ̀ ni nìbàdàn á fún àwọn tó lórúkọ. So ẹlòmíì ò ní lè wá bá wa torí kò ní dá sí ní tá à ń ṣe, kò ní ṣẹgbẹ́, kò ní wákàn believe pé star ni mí. So mo ṣe jẹ́ star yẹn kò sí tó fẹ́ ṣẹlẹ̀, Ọlọ́run ló dẹ̀ ní dédé. Kò sẹ́ni tó jẹ́ ọmọ ẹgbẹ́ wa o tó ń ṣe dédé nínú ẹgbẹ́ tó ní challenges tí ẹgbẹ́ ò ní dìde fún, kò sí. Mr Latin gbé ẹgbẹ́ TAPAN rù gan ni o. Lóòótọ́ Bọ́lájí Amúṣàn, Mr Latin ni ààrẹ fún gbogbo ẹgbẹ́ TAPAN ní orílẹ̀-èdè Nàìjíríà àti káàkiri gbogbo àgbáńlá ayé. Bó ṣe yẹ kó lórí ṣe náà nìyẹn, àbí? Torí pé olórí nínú association kankan wọ́n máa ń gbé association wọn rù ni. Ọ̀rọ̀ tí Mr Latin sọ yìí ni ló dàbí ẹni pé ó bu omi tútù sọ́kàn ParíOlódó. ParíOlódó ó sọ̀rọ̀ yẹn jáde, ó inú bí ẹ gbọ́ ni, ó yá ẹ gbọ́.
Bàbá Latin wà ní secondary school tí mo ti ń ṣeré tíátà. Ọlọ́run lè gbogbo fún ẹ o kó jẹ́ president Tampa lónìí ẹgbẹ́ oníṣẹ́ òṣèré. Èmi ìwé láti joyè kankan nínú ẹgbẹ́ òṣèré. Ṣùgbọ́n pẹ̀lú ọjọ́ orí mi, I started acting 1976 Ọbalẹ́ndé lọ̀gá mi. Ṣùgbọ́n ó ti máa ń kọ́mọ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó máa ń jáde lẹ́nu Bàbá Latin. Èmi ti kọjá ìtọ́ sọ pé tí mi bá wá nú ẹgbẹ́, tí mi bá wá ìpàdé, tí mi bá wá meeting, ní pé mi ní oore ọ̀fẹ́ nú ẹgbẹ́ olórí. I'm not begging you people. Mo mọ àwọn tó ń ṣe fún mi ní àwọn ẹgbẹ́ òṣèré. Tọ́lọ́run ò dẹ̀ ní fi wọ́n sílẹ̀. Bàbá Latin òre wo ló ṣe fún mi rí? Ipa wo ló kó ń gba ayé mi rí? Nígbà tí Bàbá Ìjẹ̀ṣà ní problem bó ṣe sọ báyìí náà ni pé àwọn tí ò bá ti ń bẹ́gbẹ́ ṣe wọn kéré sí wọn. I'm not ready to beg. I'm not ready to beg conversation. Ẹ̀yin lẹ́yìn sọ́ọ́ school fún mi. Ṣé gbogbo ọmọ tiẹ̀ ṣe gbọ́dọ̀ kọ́ ọ sí Dublin àti ìyàwó ẹ̀ kí ló ṣe ń gba ayé mi? Nítorí ọlá ìyá tó broad ẹ ṣọ́ra o. Àwọn Ọlọ́run yìí àwọn tó fẹ́ ṣe mí lóore fún mi ni. Gbogbo àwọn ọ̀rọ̀ tó ń sọ yìí èmi ò retí oore látọwọ́ ẹ̀ mi ìdání kò beg fún mi. Ṣùgbọ́n ló ń sápá àsìkò tó láti pé káwọn èèyàn gbàdúrà mi kọ́ ẹ̀ fẹ́ ṣàánú mi. Ìgbà tó wá ṣiṣẹ́ ń bàgẹ́ tí mo wá bá ẹ̀ ń gbà náà lọ oní mi kí n wá meeting ẹ̀mí wọ́n ẹgbẹ́ ṣe ẹgbẹ́ kí ni ipa òun ẹgbẹ́ ṣe fún mi. Inú bí ParíOlódó kí dé lọ́rọ̀ tí Mr Latin sọ. Mr Latin ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ pé ọmọ ẹgbẹ́ Tampan làwọn ń dìde ìrànwọ́ sí o pàápàá tí wọ́n bá sì kí o kódà wọn ní bíi 10 million naira ni àwọn ti ná lásìkò tó ń bẹ lórí oyè gẹ́gẹ́ president Tampan. Láti ìgbà tí mo ti dé orí oyè owó tá a ti ná lórí àìsàn àwọn ọmọ ẹgbẹ́ is over 10 million naira. Tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní òhàn sí torí pé àwọn ò ní lọ máa polongo lórí rédíò àbí tẹlifíṣàn àbí lórí íńtánẹ́ẹ̀tì lórí social media yìí pé àwọn ti ṣe báyìí fún lágbájá àwọn ti ṣe báyìí fún tàmẹ̀dù. Ṣùgbọ́n Mr Latin dúró lórí pé ẹni tí kì í bá ṣe ọmọ ẹgbẹ́ Tampan irú àǹfààní bẹ́ẹ̀ kò lè jẹ́ o. Tẹ́ ẹ bá gbàgbé àwọn èèyàn kan náà wọ́n fẹ́ drag Mr Latin nígbà tí Lánrè Omíyínká tá a mọ̀ sí Bàbá Ìjẹ̀ṣà eléyìí tó jẹ́ pé ilé ẹjọ́ wọ́n bá fa oríṣiríṣi eléyìí tí princess tó bá fà á táwọn Ìyábọ̀ Òjó tí wọ́n dá sí i. Mr Latin sọ̀rọ̀ ńgbà náà Bàbá Ìjẹ̀ṣà kì í ṣe ọmọ ẹgbẹ́ Tampan. Òṣèré làwọn pípù yìí náà àwọn èèyàn ń fún Mr Latin lésì bẹ́ẹ̀ ṣùgbọ́n ṣàmọ̀ pé ẹgbẹ́ òṣèré náà ó tún ti pín sí méjì o. ANTP ń bẹ́ẹ̀ eléyìí tí bàbá ẹlẹ́ṣọ́ fúnra ẹ̀ ẹnu jáwáyà tó jẹ́ ààrẹ wọn Mr Latin òun ló di Tampan mú yóò ti máa yé yín o. Ṣùgbọ́n ParíOlódó sọ̀rọ̀ pẹ̀lú ìbínú ṣùgbọ́n tó wá dùn mọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú ni pé nígbà tó dàárọ̀ òní èdè tí ṣe ọjọ́ 28 oṣù kẹfà ọdún 2023 lọ́jọ́ ọdún iléyá gangan ni ParíOlódó wá padà bọ́ síta. Latin nípa pé àwọn kan ò gbẹgbẹ́ ṣe wọ́n ń tọrọ owó lórí social media ọ̀rọ̀ yẹn touch me yálà ọ̀rọ̀ yẹn ti pẹ́ o àbọ̀ ṣẹ̀ṣẹ̀ sọ ẹ mọ̀ pé ẹyin lóhùn tó bá jábọ̀ kò ṣeé kó àwọn kan máa ń ṣọ́yàn ohun tó bá wí náà fẹ́ sọ síta o kó má tiẹ̀ jẹ́ pé bóyá láti lò post kíní àwọn kan yẹn post ẹ̀ pọ̀ tí wọ́n lọ wú jáde pọ̀ ọ̀rọ̀ yẹn lágbára ó wù bọ́ ọ̀dẹ̀ tiẹ̀ ọmọ ẹgbẹ́ kan náà ọmọ iṣẹ́ kan náà lájọ ń ṣe but ọmọ ló jẹ́ sí mi tó bá pàdé mi tọ̀wọ̀tọ̀wọ̀ àdọ̀bálẹ̀ akínyìn lọ ṣùgbọ́n nípa pé kó lè mọ̀ pé ọ̀rọ̀ yẹn ò dáwọ́ púpọ̀ jù lè sí tí mo fi rò ayọ̀sán èmi nìkan kẹ́dẹ̀ ní ọ̀rọ̀ yìí bá wí lórí àpọ̀ tá a bọ́ sórí social media tá à ń tọrọ ìyá àbèjọ mara ilé ìyá gbóǹkan alápínlẹ̀ wà ń bẹ lálùdé wà ń bẹ èmi gan wà ń bẹ bẹ́ẹ̀ kan kó náà ti jáde báyìí wọn náà ti ń bẹ̀bẹ̀ nítorí pé ẹnìkan polówó ogun oní má bora ẹ mọ́lé má bora ẹ pa má bora ẹ mọ́lé I understand so téèyàn bá dákẹ́ tara bá dákẹ́ ẹni tó tọrọ wọn ní ọmọ bá ní àtọrọ ní tó tọrọ kò sábúrú ń bẹ gbọ́ ọ̀rọ̀ yẹn kó lè correct bí àwọn yẹn bá tọ ọ̀rọ̀ yẹn kó má lè wáyé mọ́ torí lánàá president ANTP wọn pè mí wọn bá mi sọ̀rọ̀ wọn gbọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ eléré náà lọ́pọ̀ wọn bá mi sọ̀rọ̀ mi tó ìjà kọ́ to make the correction ọmọ mi ni asan so but to correct pé lọ́rọ̀ rẹ̀ wúwo púpọ̀ so mi lè ṣe correct ẹ̀ so ẹ̀yin olólùfẹ́ ẹ jọ̀ọ́
ẹ jẹ́ ká fàbọ̀ ẹ jèbùrẹ́ awo olùgbẹ̀bẹ̀. ṣùgbọ́n ìbéèrè wa ni pé ìbéèrè wa gangan tó yẹ ká máa bi àwọn àgbàlagbà òṣèré yìí pàápàá àwọn tí wọ́n ń tukọ̀ ẹgbẹ́ tó jẹ́ ti òṣèré yálà tampan àbí NTP ni pé ṣé ẹni tí kì í bá wá sí ìpàdé tó dẹ̀ jẹ́ pé gbajúgbajà òṣèré ni ṣé tó bá nílò ìrànlọ́wọ́ ṣé kẹ́ ẹ má ràn lọ́wọ́ ni? ìjà kọ́ a kàn ń béèrè ìbéèrè ni ẹ̀yin náà ẹ lè máa bá wọn dáhùn ẹ̀ náà.